ó mà ṣe o, èèyàn mẹ́ta pàdánù ẹ̀mí wọn sínú ìjàmbá mọ́tò lọ́júnà Èkó síbàdàn. Ó kéré tán èèyàn mẹ́ta ló ti pàdánù ẹ̀mí wọn níbi ìjàmbá ọkọ̀ tó wáyé lọ́nà márosẹ̀ Èkó síbàdàn lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 16 oṣù kejìlá ọdún yìí. Àwọn bíi méje kan tí wọ́n fara pa yánnayànna nínú ìjàmbá ọ̀hún ní àwọn òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ ojú pópó ìyẹn Federal Road Safety Corps FRSC ẹ̀ka tìpínlẹ̀ Ògùn ti sáré gbé dìgbàdìgbà lọ sílé ìwòsàn Ìdẹ̀ra Hospital tó wà nílùú Ṣàgámù ìpínlẹ̀ Ògùn fún ìtọ́jú. Aláròyé gbọ́ pé ní nǹkan bíi aago 9 kọjá 20 ìṣẹ́jú láṣàlẹ̀ ọjọ́ sátidé ọ̀hún ni mọ́tò akérò Toyota Hiace kan lọ kó sábẹ́ tirẹ́là níbi tó ti ń sáré àsápajúdé. Èrò 18 ló wà nínú ọkọ̀ ọ̀hún, ọkùnrin 16 àti obìnrin 2 péré. Lójú ẹsẹ̀ tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ni àwọn mẹ́ta ti jẹ́ ìpè Ọlọ́run. Ọ̀gá àgbà àjọ FRSC abilékọ Florence Ope tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 17 oṣù kejìlá sọ pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé táwọn sì ti kó gbogbo àwọn tó pàdánù ẹ̀mí wọn lọ sí mọ́ṣúárì kan tó wà ní Ìdẹ̀ra Hospital nílùú Ṣàgámù ìpínlẹ̀ Ògùn báyìí. Àtẹ̀jáde kan tó fọwọ́ sí ló sọ báyìí pé eré burúkú tí dẹ́rẹ́bà mọ́tò akérò ọ̀hún sá lọ́jọ́ náà ló fa ìjàmbá yìí. Lójú ẹsẹ̀ ni àwọn èrò mẹ́ta lára àwọn tó wà nínú mọ́tò náà ti kú nígbà táwọn bíi méje farapa yánnayànna. A ti gbé gbogbo àwọn tó farapa náà lọ sílé ìwòsàn tí wọ́n sì ti ń gba ìtọ́jú lọ́wọ́. Ó wáá rọ gbogbo àwọn dẹ́rẹ́bà mọ́tò èrò pé kí wọ́n yéé sáré lójú pópó pàápàá jùlọ lásìkò ẹlẹgẹ́ta wà yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.